fẹ̀tẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì ó ti dé bóyá sọ máa bí ẹ wá gbọ́ ìdílé ètò tó gbé wá ó tún ti dé. Lónìí lórí ètò ìjìnlẹ̀ a máa sọ̀rọ̀ nípa ìtàn. Ipa wo ni ìtàn ń kó? Orí ìdíyelé wo ni Yorùbá fi sórí ìtàn tí ìtàn fi ní agbára tó bẹ́ẹ̀? Ìtàn jẹ́ ohun tí ó lágbára gan tí Yorùbá sì gbàgbọ́ wípé ó ní àwọn iṣẹ́ tí ń ṣe. Ǹjẹ́ ti gbọ́ nípa ìtàn àárọ̀ rí? Èyí ni ìtàn téèyàn kọ́kọ́ jí tọ̀ ní ìdájí. Ó láwọn iṣẹ́ kan tí wọ́n fi ń ṣe. Ó sì láwọn ìtumọ̀ tó ní ilẹ̀ Yorùbá kí èèyàn máa jẹ́ ti àwọn àgbààgbà. Lọ́nà kejì, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí àwọn ọ̀mọ̀ràn kan tó bá rí nǹkan tó kà wọ́n láyà yálà ó jẹ́ nǹkan bí ògùn tàbí ohun tí wọ́n ṣe sí wọn láti lè rí dájú wípé wọ́n fẹ́ fi ṣe wọ́n ní ìjàmbá. Ó gbàgbọ́ wípé béèyàn bá tọ̀ sí tàbí tó tọ̀ tí ó dá sórí irú nǹkan bẹ́ẹ̀ wípé gbogbo àwọn nǹkan eléyìí tí ò dára nínú rẹ̀ ni ó bàjẹ́. Mo gbà wọ́n pé ìtọ̀ ó dàbí nǹkan tí wọ́n fi ń ba nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá. Kódà àwọn onímọ̀ kan tó ṣàlàyé wípé bẹ́nìkan bá fẹ́ máa fúngun mọ́ni bí wọ́n bá gbé àwọn ìgbésẹ̀ kan pẹ̀lú ìtọ̀ irú ẹni bẹ́ẹ̀ gbogbo nǹkan tó dàbí pé ó le yóò sì tún wá sílẹ̀. Àpẹẹrẹ míì tí mo tún fẹ́ fún yín ni wípé ìtọ̀ kì í ṣe ohun tó yẹ kéèyàn máa tọ̀ sí ibi òwú torí wípé bí ó bá jẹ́ àwọn ènìyàn kan wọ́n lè lọ lò ó láti fi ṣe ìjàmbá sí èèyàn. Àtitọ́ àtìtọ̀ méjèèjì ní ìtumọ̀ gan ní ilẹ̀ Yorùbá. Torí náà bí o bá ti ń tọ̀ síbi tí ò yẹ àbá kò kàn ṣáà tọ̀ síbì kan dákun má dán wò mọ́ ó léwu. A tún máa sọ̀rọ̀ nípa itọ́ àti àwọn nǹkan tí òun náà ní ìtumọ̀ lé lórí. Títí ìgbà míì tí a tún pàdé lórí ètò ìjìnlẹ̀, Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ, ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì. Òṣùpá lé a ní ògún, àgbolo ajílẹ̀ ní ọwọ́ rẹ̀ bá tó ẹ̀yọ́ tún ṣe. Títí ìgbà míì ó dàbọ̀. Bóyá sọ máa bí ẹ wá gbọ́ ìdílé ètò tó gbé wá ó tún jí